olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà Rotimi Akeredolu lórí iṣẹ́ pàtàkì èèyàn special assistant on special duty and strategy fún gómìnà Rotimi Akeredolu tó dolóògbé lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 tó kọjá yìí. ìyàn alàgbà Dòyìn Ọdẹ́bọ̀wálé ó mà ti tú àṣírí ńlá nípa ìyàwó gómìnà Rotimi Akeredolu tó sì ní obìnrin náà òun ló ń darí ìjọba ọkọ ẹ̀ bó ṣe wù ú, àti wípé agbára ọba Akeredolu àti ẹnu ẹ̀ kò ka obìnrin náà. Nígbà tó ń sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Dòyìn Ọdẹ́bọ̀wálé ní gbogbo àwọn tí àwọn súnmọ́ Akeredolu, pàápàá ohun tó láwọn ti jọ ń ṣiṣẹ́ láti nǹkan bíi 30 ọdún sẹ́yìn, ó ní làwọn mọ̀ wípé bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ìyàwó Akeredolu, ìyẹn arábìnrin Betty Anyanwu Akeredolu, ó ní obìnrin náà ló dàbí pé òun gan ni ọkọ f'Akeredolu, nítorí pé gbogbo ohun tó bá ṣe àṣegbé ni. Ọkùnrin náà nínú gbogbo ẹbí Akeredolu kò sí ẹni tó lẹ́nu tó Betty Anyanwu lọ́dọ̀ Akeredolu, nítorí pé tóbìnrin náà bá ṣe àṣegbé ni. Dòyìn Ọdẹ́bọ̀wálé ó wá jẹ́ kó di mímọ̀ o wípé àwọn àṣìṣe kan wà tó ṣẹlẹ̀ sí Akeredolu tó jẹ́ pé ìyàwó ẹ̀ ló fà á, pàápàá bí ẹnu ẹ̀ kò ṣe ka obìnrin náà. Kódà ó jẹ́ kó di mímọ̀ wípé kàyéfì ńlá ló jẹ́ wípé nígbà tí Akeredolu kú, kò sí ọ̀kankan nínú àwọn ọmọ ẹ̀ tó mọ̀ pé ó ti kú. Kódà ó lóun pé ẹni tí wọ́n bí tẹ̀lé Akeredolu, ìyún ọ̀jọ̀gbọ́n Akeredolu tó jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ ìpínlẹ̀ Èkó, ìyún Lagos State University, ó ní ọkùnrin náà sọ pé òun kò tíì mọ̀ pé gbóhùn kú, tó sì lọ sọ fóun pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá tí í ṣe ọjọ́ kérésìmesì ọdún 2023 tó kọjá inú bá Akeredolu sọ̀rọ̀ gbẹ̀yìn, ṣùgbọ́n tó ló dà pé Betty ó ti mọ̀ pé ọkọ ẹ̀ kú tí kò sì kéde ikú ẹ̀ fún àwọn èèyàn kó tó di pé àwọn mọ̀. Ní báyìí Dòyìn Ọdẹ́bọ̀wálé ó ti tú àṣírí ìyàwó Akeredolu. Olóbìnrin náà ó ní àwọn ipa tí kò dára lára ọkọ ẹ̀, àti wípé agbára ọkọ ẹ̀ kò ká, tó sì jẹ́ pé tó bá wù ú inú ń ṣe nínú ìjọba ọkọ ẹ̀.